Splendid Cartoon Yoruba. Owó ti dé kí gbé kọ́ lọ jẹun náà because nǹkan tẹ́ ẹ bá jẹ lẹ́yìn máa gbé fò. Èmi Adisa èèyàn Emefiele èèyàn cashless policy èèyàn send your answer money spender. Èmi Adisa tó ń wẹ̀ lódò táwọn babes ń yọwọ́ ọṣẹ wọ́n ní tẹ́lẹ̀ bá jẹ́ boyfriend ẹni á jẹ́ sugar daddy. Yóò ló ń jẹ ẹ fún mi ní àmàlà 1000 ògúnfe 4 pọ̀mọ́ tó mu ta 4 àti àwọn tí inú ẹran oríṣiríṣi bíi 6. Mi ò ní appetite púpọ̀ lẹ́nìí so mi lè jẹun púpọ̀. Ẹ bá mi wọ́ omi tó wà tútù sí pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò kan. Ẹ̀yin èèyàn bills on me ẹ máa jẹun lẹ́gbẹ́ tó bá wù yín. Bàbá olówó ẹ ṣé o. A kì í dúpẹ́ ara ẹni money na water ẹ gbádùn ara yín. Ẹ ṣeun o oníbàárà mi dáadáa àbí kèmi náà gba bọ́ àmàlà kan àti ògúnfe ni. Ìyá alámàlà ẹ bẹ́ kí n àmàlà fún yín no problem money na water ẹ mú àmàlà àti ògúnfe 2 bills on me. Ẹ ṣeun o money na water. Ẹ pè mí ní cashless policy èèyàn Emefiele ṣé gbọ́ cashless policy èèyàn Emefiele. Ẹ ṣeun bọ̀dé Emefiele. Money na water shop life before life shop you. Iye lóúnjẹ ẹ ò lówó mi àti owó gbogbo àwọn tí wọ́n ní kẹ́ fún lóúnjẹ pẹ̀lú tiyín náà. 50,000 naira péré ni o. 50,000 ìṣàlóbádé ẹ fún mi lákàá nọ́mbà yín kí n ṣe transfer. Mi ò kí n gbóòrìn tó dáwọn adigunjalè ẹ ṣàmọ̀ tí ọ̀lọ́ ṣe ń pè mí ní money na water cashless policy èèyàn Emefiele. Ẹ jẹ́ ń pé 8 òdo 3 5 1 1 1 sí again òdo ọ̀pẹ tí ń sanwó páńpẹ́. Ẹ ṣeun. Mo ti send yín ní 50,500 naira mo ní báyìí fowó POS sí. Money na water ẹ mọ̀ ṣeun elédùn àmọ́ bá ń bùkún yín. Don't mention. Ó ṣeun o. Money na water. Mo ti rí ọ̀nà ọ̀la tuntun. CD baby báwo ni ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ láti join now. Adisa ó tẹ́rù mi gbé I don't do broke guys lẹ́fún mi high gan. Come off it CD Adisa tó wà níwájú ẹ̀ yìí kì í ṣàdìsá náà Adisa olówó lélẹ́yìí not a broke Adisa. Ṣé òmùrò tó ń pè mí ní ìgboro ni. Kí ni wọ́n ń pè ọ́ o. They call me money na water èèyàn Emefiele cashless policy. Níwọ̀n náà Adisa broke boy. Ó yá ṣé kí n gbé ẹ débẹ̀ gbé account number ẹ. Lóòótọ́ ó yá 07022333999. Mo ti send ẹ ní 10,000 naira péré. Adisa my love ìfẹ́ ayé mi ẹni bí ọkàn mi. Obìnrin lẹ́nu sísìn mo ti sáré di ìfẹ́ ayé ẹ̀ no problem ṣáà lọ wọ aṣọ tó rẹwà mo fẹ́ gbé ẹ jáde mo fẹ́ lọ fi owó bá ẹ jẹ. Irọ́ ni o èmi Adisa mo ń bọ̀. Adisa wò mí mo dàbí àwọn bísíkẹ̀ lẹ́kì yẹn. CD baby sí ìwọ ló ń já ránkì ara ẹ tó bá gbà láti fẹ́ mi máa fi owó tún ẹ ṣe azin máa gbé ẹ lọ Dubai máa gbé ẹ lọ Maldives máa gbé ẹ lọ Paris olùjáyé foreign. Lóòótọ́ Adisa mo ti gbà I have agreed to be your babes wọ́n lọ ní mí. Ìsìn ṣe ń sọ̀rọ̀ wò mú gbogbo nǹkan tó bá fẹ́ aṣọ ní báàgì ní bàtà ní kó gbogbo ẹ̀ ìṣàlóbádé money na water. Yàlájẹ́ mo ti ṣe transfer 350,000 naira sí ẹni ẹ̀ keep change.
ẹ ṣeun o kọ́sítọ́mà bíi ti yín sọ̀wọ́n ọlọ́run á bùkún yín. Don't mention money na water. Àdìsá ìfẹ́ mi ìrọ̀ ayé mi ẹni bí ọkàn mi money na water mi ó ṣeun fún gbogbo expenses yìí má worry máa wá sí weekend lọ́dọ̀ ẹ̀ gbogbo eré ni màá ṣe fún ẹ nítúbọ̀ ọ̀sẹ̀ ọbẹ̀ ẹ̀gúsí. Kò sí ìyọnu. Àṣàkẹ́ kí ló fẹ́? bọ̀dá kókó ẹ káàsán màmí ní kí n gba 20k wá. Àṣàkẹ́ ṣé ìyá rẹ ti ṣe kọ́mẹ́dì nítorí kò yé mi kò sówó nínú àkáǹtì yìí insufficient funds ló ń kọ. insufficient kẹ̀ bí 50,000 ló wà ń bẹ́ẹ̀. They play my fans òun kọ́ re ní 52 naira 70 kobo ló wà ń bẹ̀. ẹ jẹ́ kí n lọ sọ fún màmí. Ẹ ǹlẹ́ ń bí o. Ẹ káàbọ̀ o èmi lẹ fẹ́. A fẹ́ gba owó ni owó tó níye 200k. 200k ẹ wá jókòó kọ́sítọ́mà ńlá rèé o kí lẹ máa mu. Ṣé mo lè rí àzú? àwùjọ bíi láì mineral lẹ máa rí o òjò gba mineral tútù fún mi lọ́wọ́ ìyá ayọ̀. Ẹ jẹ́ kí wọ́n fi bẹ́rẹ̀ gègé sí. Gba bẹ́ẹ̀dì náà sí o ṣé kíá o oníbàárà mi dáadáa ẹmú atm mi wà 5k ní charges o. Mi ò mẹ́tẹ̀m dání o transfer ni mo máa ṣe. Kò sí ṣòro account number ló wà lókè yìí ẹ tẹ́wọ́ sí i. Hello ìyàwó ẹ̀ jọ̀ọ́ mi gbé owó tí mo tọ́jú sọ́wọ́ ẹ̀ wá sí ṣọ́ọ̀bù mo fẹ́ fi sanwó fún kọ́sítọ́mà. Mo ti ṣe transfer o 200,000 5,000. Ó ti wọlé sórí fóònù mi ṣùgbọ́n kò tí ì reflect ní orí POS. Bóyá network ni mo ti send ẹ̀ ẹ ṣáà rí receipt. Kò sí wàhálà kíyàwó mi tẹ́ gbé owó dé ó yẹ kó ti wọlé. lẹ́yìn àsìkò díẹ̀. kókó ń gbọ́ wọ́n pọ̀ oníkòsówó lákàntì mi àṣàwù kọ́sítọ́mà kan ṣèṣe 50,000 sí mi lánàá náà. Ìyá Àṣàkẹ́ I go lie for you àkáǹtì yìí empty ọlọ́run gbọ́ bóyá owó yẹn reverse àbí kó jẹ́ fake alert. irọ́ o kò jẹ́ fake alert ìwọ náà wò ó náà. Alert yìí look familiar o ẹ dúró ná ó ti yé mi Ìyá Àṣàkẹ́ ṣẹ̀dá kọ́sítọ́mà tó fún yín ní fake alert yìí mọ̀ tẹ́ bá rí. Wọ́n yẹ kí n dá mọ́ ó lóun money na water èèyàn Emefiele. Òun rèé olè òun ni o. Olè. Ẹjọ́ ń tẹ̀lé mọ́ ẹgbẹ́ mi. Splendid Cartoon Yorùbá. Àwàdà tí ò lẹ́lẹ́gbẹ́.